ẹ má bínú ọ ní pé ṣé nílẹ̀ Yorùbá ṣá ní pé elédùn àtọ́lọ́wọ́ wà ṣèlérí tọ́lọ́wọ́ bá wà tọ́lọ́wọ́ bá wà the word Elédùmarè yẹn exist in the first place. ṣé dragon ṣé Yorùbá wá sọ fún pé dragon yẹn exist ṣé Yorùbá sọ fún pé dragon yẹn exist. ìwọ ni sábà mo fún ẹ ìwọ ni nǹkan tó ẹni tó wà sí Ọlọ́run orúkọ yẹn ò ní yẹ sí àmọ́ nǹkan tó wà tí àrí tó dẹ̀ yẹ sí. tẹ́bádílẹ̀ Oǹdó tẹ́bá sọ pé Elédùmarè wà tẹ́bá sọ pé Elédùmarè wọ́n mọ̀ kọ́tẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́bádílẹ̀ Ẹ̀gbá tẹ́bá sọ pé Elédùmarè. àní àwọn ọkọ òun wọ́n sẹ̀tì ẹ̀ ló máa sọ. the opinion wọn nìyẹn. ó kì í múra kọ́ ẹ̀dẹ̀ wà tó máa fi bìlíf tẹ́ máa fi bìlíf. èèyàn sọ fún mi pé bàbá tó ń lọ́mọ sọ pé Elédùmarè wà kí ni a níbẹ̀. no báwo lòun ṣe mọ̀ ìfẹ́ Elédùmarè wà. bàbá tó bí òun ló sọ fún pé Elédùmarè wà. báwo ni wọ́n ṣe mọ̀ àwọn anìkan tí wọ́n ṣe mọ̀ àwọn proof ẹ̀ náà. Elédùmarè wà. báwo ni wọ́n ṣe mọ̀. nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí ibi tí wọ́n ti mú yín lélẹ̀ ìjọba sọ fún pé kí n wá mo mọ̀ kọ́tẹ́ fẹ́ sọ náà ìjọba sọ pé kí n lọ ní náà ní ẹ̀yìn tì mí o báwo ni mo mọ̀ pé ìjọba ìrẹ́ mi ìgbà tí wọ́n sọ pé Elédùmarè nǹkan tó bá ti lè set down to your nerves to your sense of reason nǹkan tó mì o ti rán bàbá o tí n bá ní kó wá tí bá sọ fọ́ọ̀mù ìbẹ̀rù kó wá kò lè dá àwọn tó bẹ kí ni kò mọ language yẹn mo kọ́ ẹ ló fi mọ́ ni no o ní tí bá ní kó wá kò lọ o ní mo ti mọ̀ kan tó mí àbí náà ọlá yìí pé mo ti kọ́ ẹ máa gbọ́ wọ́n ti kọ́ ẹ nílẹ̀ Yorùbá. Who is the father of that language? Who is that father of that language? Who is the father of that language? Ta ló ẹ sọ kọ́kọ́ mi ta ló kọ́kọ́ ẹni kọ́kọ́ ta ló kọ́kọ́ ẹni kọ́kọ́ ní èdè. ṣebí àwọn fún padà tiwa ni language fún padà tiwa ni alákọ̀ọ́lẹ̀ yẹn mo wíkẹ́ẹ̀dì. ayé ò wíkẹ́ẹ̀dì rárá ayé àkọọ́lẹ̀ Yorùbá ni àwọn tó kọ́ ọ nílẹ̀ Yorùbá fún àlejò rẹ̀. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ èdè yẹn ta ló kọ́. àwọn fún padà tiwa ni àwọn fún padà sí ẹ ta ló tún kọ́ yẹn ní. oní ilẹ̀ Yorùbá náà ti yẹn. ṣé ilẹ̀ Yorùbá fún ẹ ló kéré tàwọn. ilẹ̀ Yorùbá ni ta ló kéré tàwọn. ilẹ̀ Yorùbá ta ló kéré tàwọn tó wà ní. Ọlọ́run ni. Ọlọ́run ayẹyẹ ẹyẹ tó máa wo pẹ́ẹ́tọ̀ mo ti parí ẹ̀ sọ. Ọlọ́run ni kíláàsì ọ̀dọ́ ló ń béèrè fún ọ̀sọ̀ yìí. Owó mọ́kọ́ tó ń sọ tani ṣùgbọ́n ara wọn fún òbí náà wọ́n wà tábà tàbí. Ó ti dà pẹ́jọ yẹn o lè rí. Kò sákọ̀ọ́lẹ̀ o lákọ̀ọ́lẹ̀ ẹ̀ ọ̀la tá ìlẹ́sọ̀ kò sílẹ̀ Yorùbá. Ṣé ìgbà tí ẹ fẹ́ sọ fún mi pé bífọ̀ kan tó bí Prophet Muhammad tẹ́yìn wá gba ìwé tó kọ yìí ṣé àwọn èèyàn tí ẹ̀ ti sìn náà wọ́n ti wọ́n wọ́n ní sí. torí wọn lákọsílẹ̀ sí wọn wọ́n mọ̀ ní sí. mi ò bá yájú mi ò bá yá sọ̀rọ̀. wọ́n mọ̀ ní sí. wọ́n mọ̀ ní sí náà ọdún náà. ẹ má bẹ̀rù o ṣayí náà ń bọ̀ wọ́n bọ̀ ẹ̀gbọ́n bọ̀ wọ́n sọ pé wọ́n mọ ẹni tí ẹ máa gbẹ má bínú wọ́n ní wọ́n mọ ẹni tí wọ́n jẹun wọ́n bímọ wọ́n ṣe kíní kan wọ́n kàwé. yọ ní mílíọ̀ aládàmú nìyẹn ti ṣẹ̀ wá òótọ́ ìtẹ́ ní òye ti ń dé nìyẹn aládàmú nìyẹn ti ṣẹ̀ wá aládàmú ti sọ wípé ẹ tún ti gbé mi tìrabàyè báyìí. wọ́n gbé tìrabàyè ọ́fìn máa ń gbé tìrabàyè ìmọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ní tó gbọ́ Ádámù ló sọ ọ̀rọ̀ yẹn. tí bá ti fẹ́ sọ̀rọ̀ máa wá sọ̀dọ̀ rẹ sọ̀rọ̀ kó kàwé. àwọn náà gùn bọ̀ wọn ò lè bá kéde. ó kéré gan o mọ̀ wọ́n fún ìṣeré ni. wọ́n bá bọ̀ so ni wọ́n anybody wọ́n lè sọ̀rọ̀ ọba lẹ́yìn lákòókò bọ̀dọ̀ bá ní wájú tó bá sọ ẹ máa kọ́ confirm ní bá bá bọ̀ ní wọ́n máa ń gómìnà ṣé wọ́n o fẹ́ fèsì tó sọ ọ́ mọ̀ jẹ́ ká lọ máa mú bọ̀ ní kò máa gbọ́ anybody tó bá kó place lẹ́yìn. wọ́n wà one sided. àwọn tó jẹ́ kó ti ka ìwé Egyptian kó ti ka ìwé Arab kó ti ka ìwé àwọn Greek wọ́n ti ka gbogbo ìwé ẹgbẹ́ gbẹ̀ka ìṣòro ìwà ṣe òṣè ibi tó akéde kò yé kò tí yé o tí kìí rí sí orí ẹ̀ pé ìmọ̀ láti sọ pé orí o ìmọ̀ kò ní òpin láti sọ pé orí o báwa ṣe tó yìí ọmọ kékeré ó lè fún wa ní ìmọ̀ tí yà mọ̀ rí máa gbọ́ Jésù ní ó kọjá ọgbọ́n orí ẹni ìmọ̀ ó kọjá ọgbọ́n orí wọ́n á fẹ́ sọ pé mo náyà tí láti sọ pé ọgbọ́n orí ló ń létà di ìmọ̀
ọgbọ́n orí ló létà di ìmọ̀ èèyàn tó ṣe mọ́tò yìí ọgbọ́n orí ẹ̀ ló fi ṣe mọ́tò ní ìsìn àwọn èèyàn dẹ̀ lọ́wọ́ kọ́ ìmọ̀ yẹn. ó yẹ nǹkan tí mo sọ ọgbọ́n orí ló létà di ìmọ̀ èèyàn tó ṣe bọ́kẹ̀tì yìí ọgbọ́n orí ẹ̀ ló fi ṣe òun ló wá di ìmọ̀ táwọn kan ṣe. ọlọ́ba ló fún ní máa kọ́ ẹ̀ máa kọ́ ọgbọ́n ọmọ ẹ̀ ìjà gidi wọ́n fẹ́ post wọ́n kò fẹ́ post ẹ̀ wọ́n náà lè sọ tẹ̀lifù bá kọ́ ọgbọ́n máa kọ́ àti ìmọ̀ mi ní mọ̀ kan ọmọ mi lè ní mọ̀ jù mọ̀ bọ̀ bá débi ni o tí ì yá náà torí ìmọ̀ ti dàpọ̀ kí àsọgbọ́n tí bá já ilé yìí pé ìlú òrí lọ kan ọgbọ́n orí nìyẹn wọ́n lọ ọgbọ́n mi ni ọlọ́fà ẹ̀bẹ̀ ni wọ́n ọgbọ́n orí mi ni tó wá rí ìmọ̀ jẹ́ àkọ́ tó jẹ́ pé ẹni sùn rẹ̀ bọ̀ ìmọ̀ jẹ́ àkọ́ tó jẹ́ pé nǹkan tí ò ní èrò ṣẹ́gbọ́ tó o pé tí wọ́n gbé wá fún ẹ ẹgbẹ́ lè mọ̀ Ọlọ́run o pẹ̀lú ló sọ pé o kò fẹ́ mú ní ìmọ̀ Ọlọ́run kó o mọ̀ bẹ́ẹ̀ tó. ẹ ti mísẹ̀ mọ́ra ẹ ti mísẹ̀ mọ́ra ìmọ̀ àti ọgbọ́n yìí là ń sọ àtọ̀tọ̀ Ọlọ́run mọ́ báyìí. irọ́ Ọlọ́run ló ní ìmọ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ yá kí n láyọ̀ Ọlọ́run ló ní ìmọ̀. ẹ má bínú kí nǹkan tó di ìmọ̀ ọgbọ́n orí èèyàn kan jẹun látà ó máa ti sọ ní ìsìn gbogbo àlùfáà tẹ̀ sọ ìmọ̀ Prophet Muhammad ló wá di ìmọ̀ lọ́dọ̀ yìí. ibi èèyàn tó ṣe mọ́tò yìí náà revelation láti ọ̀dọ̀ náà ló ti gbà tó fi ṣe mọ́tò ló wá di àǹfààní fún gbogbo wa ní ìsìn ìmọ̀ Prophet Muhammad tí ó gbà lọ́wọ́ ẹ̀jẹ̀ dùgbì òun ló wá di ìmọ̀ tẹ́yìn wá lọ kọ́ kí kọ́ tẹ́yìn tó gbà lọ dùgbì yẹn ní ìsìn ọgbọ́n orí Prophet Muhammad lèyìn ká kò sí máa gbọ́ nǹkan tí Ọlọ́run sọ sí láti gbà tó dẹ̀ yẹn sí kò sí ẹni tó ṣe wúlẹ̀ kò sí ọpọlọ tó ṣe wúlẹ̀ no mo sọ fún ẹni pé kò lè máa ń gbé yẹn ó gbàdá rẹ ti nǹkan tó ń jẹ orí ọkọ máa ń tẹ̀lé ìṣẹ̀lẹ̀. ẹ mọ bọ̀bọ̀ tó rí o bọ̀bọ̀ Tesla yìí kí ni Tesla bọ̀bọ̀ tó lówó yìí sí tó ṣẹlẹ̀ tí ká yìí Tesla ìmọ̀ Tesla kò tí ì séyàn tó nípa pàtó ṣẹlẹ̀ tí ká yẹn is still one of the best ó tẹ̀ tí ń sọ pé òun ti ń kọ́ ọ̀tẹ̀ sí máa ní ìsìn nítorí èèyàn kan nítorí èèyàn kan ṣerú ẹ̀bọ̀ ká máa sọ pé ọgbọ́n orí ti bá orílẹ̀ sọ ọgbọ́n orí àti ọgbọ́n orí àtọ̀dọ̀ ní ìṣẹ̀lẹ̀ máa ronú lọ́dọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ni níbi bad or evil ṣe understand Ọlọ́run máa fẹ́ fún yín ní òye yẹn Ọlọ́run ní fún yín èèyàn tó jókòó tó ṣe mọ́tò ọgbọ́n orí revelation ni tó alátọ̀dọ̀ Ọlọ́run dàrẹ́ tó ṣe generator òun ló máa di ìmọ̀ táwọn kan máa lọ máa fowó lọ máa kọ́ ló máa fi free lọ máa kọ́ tó ọgbọ́n orí ìmọ̀ ọjọ́ ọgbọ́n orí lọ yẹn ẹ̀bọ́n lẹ̀ ń bẹ̀ torí ọgbọ́n orí ló létà ń di ìmọ̀. mo sọ sí pé ọgbọ́n orí ju ìmọ̀ lọ. ó ní ọgbọ́n orí ló létà ń di ìmọ̀. ọgbọ́n orí ju ìmọ̀ lọ. yes na Ọlọ́run ló ní ìmọ̀ ọgbọ́n dáwà yóò ju Ọlọ́run ló ní ìmọ̀. no Ọlọ́run ló ní ìmọ̀. ẹ gbọ́n àwọn tó sọ yóò Ọlọ́run ló máa fún ẹ. ọgbọ́n orí ó ju ìmọ̀ Ọlọ́run lọ́gbọ́n orí ìmọ̀ Ọlọ́run ní definitely ìmọ̀ yẹn ẹ̀yin lẹ́yìn tún sọ̀rọ̀ ìmọ̀ dáwà èèyàn nìyẹn. ẹ̀yin lẹ́yìn tún sọ̀rọ̀. ó ní ọgbọ́n orí inú àwọn jábọ̀ gidi gan títí o ní kí wọ́n ní àkáyọ̀ ó ní ìmọ̀ ọgbọ́n orí ló olóńgbà di ìmọ̀ ó wá ní ìmọ̀ ó ní ọgbọ́n orí ju ìmọ̀ lọ. ẹ má lọ bẹ́ẹ̀ ọgbọ́n wà lọ́tọ̀ ìmọ̀ wà lọ́tọ̀ òye wà lọ́tọ̀ ẹ má bínú nǹkan tí mò ń tẹ̀lé aṣọ ni. tó bá ń fẹ́ ní gbogbo ẹ̀ ó máa bẹ̀bẹ̀ fún ni. ìmọ̀ àti òye àtọ́dọ́lọ́run náà láti sọ ọgbọ́n orí tó bá béèrè fún ìmọ̀ Ọlọ́run á fún ẹ ní ìmọ̀ ó ní mọ̀ òye tó bá béèrè fún òye tó bá ní ìmọ̀ ó máa béèrè fún gbogbo ẹ̀. ẹ má bínú ẹ bá kọjá máa fi ara wa so báyìí wí ẹ máa ń mú gbogbo ẹ máa ṣe báyìí is the brain something brain work is the same thing is the brain work ẹ má bínú nǹkan tí mò ń tẹ̀lé láti sọ múlẹ̀ sọ.
ìmọ̀ tó lò fẹ́ lò ọlọ́run bá wà lóòótọ́ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kankan èèyàn tó ṣe clipper ẹni tó ṣe clipper àtọ̀dọ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe ṣépì lọ́fi máa ló jẹ́ pé òun náà máa jẹ́ nílò kí ìmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọgbọ́n orí ni òun ló dédé là ń di ìmọ̀. brother mi nílẹ̀ ẹ̀sìn ẹ má ní jẹ tó yà ẹ máa fún yín 10K.